Mo kí yín káàbọ̀ sórí ìkànnì Tenny ọmọ ológo. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ fún yín. Torí ọ̀rọ̀ yẹn gba omijé púpọ̀ ní ojú mi. So, mo dẹ̀ fẹ́ kẹ́yin náà fi rí àríkọ́gbọ́n. Tí o bá ní ọ̀rẹ́ tàbí tí o bá rí yàn, kódà ìgbà mìíràn wà tó jẹ́ wípé bóyá ó lè jẹ́ nìkan tẹ́jọ ní ìjà gan pẹ̀lú tó kàn déédéé rí kọlù ẹ̀ tó ń pè ní emergency. Èmi ò bá advice wa, ẹ jẹ́ ká máa gbé kọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé time yẹn ìwọ ni Ọlọ́run lè lò láti lè save life ẹnìyẹn. Ó lè ṣe ìwọ ni Ọlọ́run lè lò láti lè sọ wípé ìwọ ló máa ra ẹ̀mí ẹnìyẹn padà. Ó ṣeé ṣe kó jẹ́ pé bó ṣe ń bẹ jà tó jẹ́ pé ìjà yẹn máa ń jà gbogbo ìgbà. Ó lè ní trust nínú ẹ̀ wípé bóyá tó ń bá sọ̀rọ̀ fún ẹ, ó ṣeé ṣe kó má lè sọ̀rọ̀ yẹn fún ẹlòmíràn. Tó bá ń pè ẹ́ ní time yẹn, máa wò pé kí ni, tàbí tí ẹnìkan bá ń pè ẹ́ tó jẹ́ èèyàn ẹ tó ń pè ẹ́ ní emergency, ẹ try láti máa pick call. Ẹ má sọ wípé kí ló ṣẹlẹ̀, tí ó bá ní pé kẹ́ ẹ wá, ẹ gbìyànjú, bó bá mọ̀ pé o trust ibi tó lọ, wá èèyàn kan kó mú dání, sọ fún ènìyàn pé ibi tó ń lọ lélẹ̀ láti lè lọ yọjú sí ẹnìyẹn. Ó lè ṣe pé ẹnìyẹn wà nínú ìrora, ó lè ṣe pé ẹnìyẹn wà nínú condition kan tó ní ìpọn, tó dẹ̀ wò pé wọ́n nìkan ló lè yọ nínú àdánwò náà lọ́wọ́lọ́wọ́. Ọmọ àǹtí mi, fídíò tí mo rí yìí, ó gbomijé lójú mi. Ó ṣeéṣe kó jẹ́ pé tí Murphy Afolabi ó rò ó láwọn èèyàn tó súnmọ́ tó pọ̀ bùgbọ́n ó ló pe ọ̀rọ̀kùnrin yìí. Ó ní nígbà tó pe òun, ó ló tiẹ̀ ń bú pé kó ń wá. Ó ló tún sọ wípé òkè sọ fún gbé fóònù fún ìyàwó ẹ̀ kó sọ pọ́dọ̀ mi ló ń bọ̀. Kálámọkùnrin yìí mọ̀ kò bá lọ. Ó ṣeéṣe bóyá nǹkan tí gbogbo wa ń dààmú lé lórí pé kí ló ṣe, ó ṣeéṣe kó lè sọ fún ọmọkùnrin yìí. Ó ṣeéṣe kó tẹ́tí kó lè sọ fún un. Ṣùgbọ́n ọmọkùnrin yìí lòun ò lọbẹ̀. Ó lò ní pé òun ò wá, òun máa wá létà. Ní táìmù yẹn, ó ṣeéṣe kó lọ. Bóyá ìgbà yẹn ni nǹkan ti ń ṣe é. Ó ṣeéṣe kó jẹ́ pé ìgbà tí nǹkan ṣe yẹn tí tó ti ń rí fìrífìrí, tí kinní yìí ò tí wọnú ara ẹ̀. Ó ṣeéṣe kó jẹ́ pé ìgbà yẹn kálẹ̀ nìyí ti yọjú síbẹ̀. Ó ṣeéṣe kán rí ẹ̀mí ẹ̀dùn. Ṣùgbọ́n ní tí ọjọ́ ọkú ẹ̀ bá ti pé, kò sí bá ṣe lè ṣe. Ṣùgbọ́n nígbà mìíràn wà, ẹ wo ọba Sakaraya. Nígbà tí a rán iṣẹ́ sí wípé ó máa kú ní ọjọ́ báyìí, kí ló ṣe? Ó yí ojú ẹ̀ padà sí ògiri. Ó dẹ̀ gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run dẹ̀ jí aago náà kúrò lórí ẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ pé aago Murphy tó ní ọjọ́ náà. Ṣùgbọ́n ká nígbà tó pé wọ́n wá sí ọ̀dọ̀ rẹ̀, ó ṣeéṣe kí aago ikú yẹn ré kúrò lórí ẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn wa, tí ẹ bá rẹ́ni tó ń pè ní emergency, ẹ gbé kọ́ọ̀lù ẹ̀, ẹ gbọ́ ohun tí ó sọ, yálà ó máa sọ ohun tí ò dáa, yálà ó máa sọ ohun tí ò dáa, ẹ jẹ́ ká máa gbé ẹ jọ̀ọ́. Nínú ọ̀rọ̀ tí ẹ sì sọ àbí gbogbo ìtakùrọ̀sọ yìí kò tiẹ̀ ṣé kò dàbí ẹni pé wọ́n ti ẹ̀ ń dágbére rárá nínú nǹkan tí ẹ jọ sọ. Ẹ̀wọ̀n ó dágbére bọ̀ ara ò fún mi. Irú kí náà sọ. Ó dágbére. Bó ló ṣe lọ. Because nígbà tí ó bá mi sọ̀rọ̀ lásìsì, ó pè mí pé kí n máa bọ̀ wá sí Àjàó Estate. Mo wá sọ fún pé mò ń ṣe kankan lọ́wọ́ ní Kòròdú ní dísì. Ó wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo bímọ ni pé kí ni mo lè máa ṣe kí n máa bọ̀. Pé kí n gbé fóònù fún ìyàwó mi tó bá yẹ pé ìyàwó mi ń dàtú pọ́dọ̀ òun ni mò ń bọ̀. Lánàá mo ní mi ò bímọ bọ̀ tí kó má wọlé pé máa dọ́dún ẹ̀ pé kò sì jẹ́ kí n ṣe kankan tán. So ìgbà tí wọ́n máa fi pè mí padà, I'm so surprised pé wọ́n ní Murphy ti kú. Mo dẹ̀ gbé hospital, mo fojú rẹ̀ mi, mò ń wọ̀ rẹ̀ mi níbẹ̀ báyìí. Mò ń bá Murphy sọ̀rọ̀, Murphy ò ní bá mi sọ̀rọ̀ mọ́. Mo gbá pa Murphy, ó gbé, mo bá ṣeré lórí bẹ́ẹ̀dì tó wà, mo tún tẹ Murphy láyé àbáyé pé Murphy bá mi sọ̀rọ̀. Ṣé bó sì fún mi lépè lánàá? Ṣé bó sì fún mi lépè pé ológun parí òkè fẹ́ jáde, kí ló ṣẹlẹ̀? Àìdá lóhùn tí ẹ tiẹ̀ lọ yẹn bó ló yẹ lára yín báyìí. Ẹgbà yẹn ni mo mọ̀ pé náà jóni. Ẹgbà yẹn mo mọ̀ pé náà jóni. Bọ́yá ọpẹ́ bá mi sọ̀rọ̀ ní mi mọ̀ tèmi ò rókú sí Murphy ní mi ṣe náà. Mo bìlí pé máa wá but má fọ́ọ̀sì mi máa bọ̀. Tó bá pé mo mọ̀ pé ọ̀rẹ́ mi fẹ́ dágbére ni kó fẹ́ sọ fún mi kóhun ti lọ ni. Whatever mi ò lè ṣe kankan nílé. Mo kàn wọ́n pé jẹ́ kí n relax díẹ̀. Pé tó bá ṣe time díẹ̀ máa wá bá. Ìgbà tó máa fi pè mí padà pé kí n máa bọ̀. Òkú ẹ̀ ni òkú ẹ̀ ẹlẹ́rú ti sungi ẹlẹ́rú ti mẹ́rù ẹ̀ lọ. Òun náà lẹ́gbẹ̀ẹ́ yìí tí ẹ wà káàkiri àgbáyé. Ọ̀dájú náà síra wọn.
òye kọ́mọ́ fi ojókòó ó pè mí fúnra rẹ̀ ni àbísógún gbóló wà màá fà lọ́mọdé jáde ló sẹ́yìn olóyè kọ́ ọ̀hún bóbi sí ilé ló wà ilé ló wà just kò ní ọ̀sẹ̀ kò sí na just malaria sẹ́yìn wíkì lóògùn kó sùn àná olóyè kọ́ ọ̀hún ó lè ṣubú sílẹ̀ kò gbárí mọ́lẹ̀ ọ̀sẹ̀ kọ́ jókòó lọ́bùnmí lórí mo gbé sínú mọ́tò lọ hospital mo fi dákẹ́ sínú mọ́tò mo dákẹ́ sọ́wọ́ mi ni so ikú mọ́ fi ẹ jẹ́ bàbá kí wá ní gbogbo tọ́lẹ̀tì ní ó yọ̀ ṣubú ó ṣe kí ní kò dáa ń gbọ́. báwọn blọ́gà fẹ́ máa ta nǹkan tí wọ́n rí ẹgbẹ́ ìṣòro wọ́n máa gbọ́ sí ọ̀rọ̀ lóṣìṣẹ́. aláwọ̀.